Mo kí yín ní gbogbo tẹ́ ti ń rí mi. Orúkọ mi ò yí padà. Èmi náà ni Reverend Dr. Kọ́lá Mákindé tí gbogbo ayé mọ̀ sí Bàbá Sówà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lẹ́ẹ̀kan sí ẹ tún rí mi wò. Èmi ni mo jẹ́ olóòtú ètò mọ̀ọ́kọ mọ̀ọ́kà tí ẹ máa ń rí ní orí YouTube ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Bó sì fi àkókò yìí kí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń tẹ̀ mí láago, ẹ̀yin tẹ́ ń fọ́lò, ẹ̀yin tẹ́ ń pín. Kí ni ó fa ìdí ọ̀rọ̀ mi lónìí ni pé nínú ọ̀rọ̀ àsọkẹ́yìn Jésù Kristi, ó ní kí ẹ sì máa lọ kọ́ orílẹ̀-èdè gbogbo. Kí ni ìtumọ̀ kíkọ́ orílẹ̀-èdè gbogbo? Láti lè jẹ́ kí wọ́n dàbí Jésù nínú ìwà mímọ́. Ìtumọ̀ rẹ̀ nìyẹn. Arákùnrin kan, ìránṣẹ́ ọba Kẹ́ńdékè, ó lọ sí Ethiopia. Òun pẹ̀lú Fílípì pàdé. Arákùnrin náà ń ka ìwé, ìjòyè ń ka ìwé Àìsáyà lọ́wọ́. Fílípì bá ó pàdé ẹ̀, ó ní, arákùnrin, ǹjẹ́ o mọ ohun tó ń kà? Ó ní òun ò rẹ́ni kọ́ òun. Nítorí náà, iṣẹ́ àkọ́kọ́ tí Jésù gbélé gbogbo wa lọ́wọ́, ó sì dá mi lójú pé yóò wà nínú tó máa béèrè lọ́wọ́ rẹ nígbà tó bá dé bodè ọ̀run. Òun ni láti máa kọ́ni, láti máa tẹ̀lé ìlànà rẹ̀, láti máa ṣe ohun gbogbo tí a rí tó ṣe, ká lè jẹ́ kí a lè di ẹni ọ̀tun. Ọ̀pọ̀lọpọ̀ ò lè ṣe ohun tuntun nítorí pé wọn ò rẹ́ni kọ́ wọn, wọn ò rẹ́ni sọ fún wọn bí wọn yóò ṣe rìn, bí wọn yóò ṣe lo ìgbà, bí wọn yóò ṣe tẹ̀lé àwọn òfin Ọlọ́run. Ká tó débẹ̀ pàápàá náà, ẹ jẹ́ ká wò ó nípe ìpìlẹ̀ pẹ̀pẹ̀ nínú ẹ̀sìn Kristẹni àti nínú ẹ̀sìn ìbílẹ̀ ti ènìyàn dúdú pàápàá. Wọ́n ní ẹni tó bá bí ọmọ kó ṣe kí ni? Kó tọ́ ọmọ rẹ̀. Wọ́n ní òrìṣà tí a kò bá mú ọmọdé mọ̀, ojúbọ ẹ̀ máa ń de irú ni. Gbólóhùn kan pàtàkì tí ó describe teaching, òun ni ra nínú èdè Hébérù. Ra tó ra la fi ń gbọ́ ìwé Tóra. That the translation means go and teach. How to teach people to be able to read and write. Nítorí pé gbà tó bá nípa mímọ̀ ọkọ mímọ̀ ọkà ló fi lè ní àǹfààní sí àwọn ìwé mìíràn, èyí tó máa jẹ́ kí ìwà rẹ di ọ̀tun. Wàá lè dára ẹ kọ́ra ẹ ní àwọn ohun tó yẹ láti mọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé kíkà mímọ̀ kò lè tó bá àwọn ènìyàn ti ṣe gbé. Kò lè rárá. Kò lè rárá. Tí ẹ bá lọ sí orí YouTube mi, mọ̀ọ́kọ mọ̀ọ́kà @macphonis, tí ẹ bá lọ ẹ rí àwọn ìgbésẹ̀ kéékèèké bí a ti ṣe ń mọ̀ọ́kọ, bí a ti ṣe ń mọ̀ọ́kà. Fún àpẹẹrẹ, ẹ ti rí lórí YouTube mi pé tí a bá gé èso ìbẹ́pẹ sí méjì pátápátá lábẹ́ òrùn nínú gbogbo èdè tí a bá fi alphabet Róòmù kọ, Roman alphabet láti fi kọ. Ẹ jẹ́ kí n fi yé yín báyìí. Ní 1905, bàbá kan wọ́n pè ní Frank Lebosch àti Ferrere. Àwọn ènìyàn méjì yẹn gbéra ní ìlú wọn. Wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ àwọn ènìyàn ní mímọ̀ ọkọ, ní mímọ̀ ọkà nínú èdè abínibí wọn káàkiri àgbáyé. Ní ibẹ̀ ni Abídí Ọlọ́pẹ́ ti wá sáyé, tí àwọn Anglican Communion tí wọ́n ṣe agbátẹrù rẹ̀. A rí pé Abídí Ọlọ́pẹ́ nìkan ló wà káàkiri gbogbo ilẹ̀ Oòduà, ilẹ̀ Yorùbá. Bó ti ṣe jẹ́ pé abala bíi mẹ́wàá, gágá bíi mẹ́wàá péré yẹn, òun ní ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá fi di àlùfáà, tí wọ́n fi di catechist, torí òye tó máa ń jẹ láyé àtijọ́ nìyẹn, ni wọ́n fi di catechist. Ètò yẹn náà, ìgbékalẹ̀ yẹn náà nípa ìbísí Ọlọ́run la fi gbé Macphonis kalẹ̀. Mo fi yé dá yín lójú pé kò sí ẹni tí ọwọ́ ẹ lè tẹ àwọn ìlànà Macphonis tí ò ní lè kọ́ kó kà láàrin 30 ọjọ́. Láàrin 30 ọjọ́ péré, wàá lè kà, wàá lè kọ àpèkọ, wàá sì lè kọ lẹ́tà,
wàá lè kọ àwọn èrò ọkàn rẹ sílẹ̀. Kí ni àwọn àǹfààní mímọ̀ ọkọ mímọ̀ ọkà? Àǹfààní mímọ̀ ọkọ mímọ̀ ọkà ìkíní níbẹ̀ ni pé ǹjẹ́ gbàgbọ́ wípé láti inú ọgbà Ídẹ́nì ni mímọ̀ ọkọ mímọ̀ ọkà ti bẹ̀rẹ̀. Àwọn tó kúrò nínú Édẹ́nì náà ló fi ètò mímọ̀ ọkọ mímọ̀ ọkà lé àwọn ọmọ wọn lọ́wọ́ tó fi gbilẹ̀ ní ilẹ̀ Íjíbítì, tó fi jẹ́ pé ní ilẹ̀ Íjíbítì ni mímọ̀ ọkọ mímọ̀ ọkà ló ti bẹ̀rẹ̀ tó sì kárí gbogbo àgbáyé lóde òní. Fún àpẹẹrẹ, Bíbélì náà sọ fún wa nínú Deuteronomy, ó ní kọ́ni dáadáa láti máa kíyèsí àwọn ọ̀nà wọ̀nyí. Pé bó bá farabalẹ̀ tó gbóhùn Olúwa rẹ̀ láti máa kíyèsí, ó súre lọ rẹpẹtẹ. Àwọn tí ó sì mọ̀ ọkọ tí ó sì mọ̀ ọkà, ó tún sọ̀rọ̀ míì nípa wọn. Ibẹ̀ gangan mo ti fẹ́ bẹ̀rẹ̀ sí túmọ̀ ọ̀rọ̀ mímọ̀ ọkọ mímọ̀ ọkà. Èmi tí ẹ gbàgbọ́ dájúdájú pé tí a bá dé àjùlé ọ̀run pàápàá láti mọ̀ ọkọ mímọ̀ ọkà wà níṣẹ́ tó máa béèrè pé kí ló bá yé ẹ ṣe. Èèyàn mélòó lẹni tó mú mọ̀nà tó là lójú? Bàbá lè sọ pé tàlítà kú mi kọ́ ọmọ òkú jìde, a lè kọ́yàn ní ábídì, ara iṣẹ́ Olúwa ni. Bá a bá ti ṣe mọ ìwé tó nínú fámìlì yìí lẹ máa fi lọ sókè tó, bẹ́ẹ̀ bá ti ṣe fi mọ̀ ọkọ mọ̀ ọkà tó nínú ìjọ Ọlọ́run, bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ wàásù àlùfáà ni yóò fi yé yín. Kí ni kókó ìdí tí a fi ń kọ́yàn ní ẹ̀kọ́? Èkíní ni láti lè yí ènìyàn padà. Àwọn òyìnbó pa òwe kan, wọ́n ní education turns animal, makes a man out of an animal. Not only a man, it makes kings and leaders out of raw people. Ìyẹn ni pé ìwé mímọ̀ ọkọ mímọ̀ ọkà, òun ló ń sọ ẹni di ọ̀tun, òun ló ń mú ẹranko tó wà nínú ọkàn ènìyàn kúrò, tó ń sọ di ènìyàn, tó ń sọ di ọba, tó ń sọ di olórí, tó mú kó nípa ẹrú. Nítorí pé nípa mímọ̀ ọkọ mímọ̀ ọkà, àǹfààní èkíní ni pé wàá lè ṣàkóso ayé ara ẹ, wàá lè tọ́jú àṣírí ara ẹ, o ò ní para ilé kejì ara ilé kẹta. Nípa mímọ̀ ọkọ mímọ̀ ọkà, àǹfààní tó wà ń bẹ̀ ni pé wàá lè tó ẹgbẹ́, o ò ní dẹni ẹ̀yìn, o ò ní máa tijú níbi tí kálukú ti ń sọ̀rọ̀ tí wọ́n yan fanda, ìwọ náà nẹ́nu ọ̀rọ̀, nítorí pé gbogbo òròdú tó rò mọ́jú yẹn ló lè mú gègé kó o kọ sílẹ̀ fúnra ara ẹ láì lọ jí ọmọ kankan lọ́gànjọ́ òru. Èkíní nìyẹn.